Nigerian politicians ní kú pé Nigerian politicians Ọlọ́run máa bá yín wí ní gbígbóná bínú ẹ̀ eléyìí tí kò ní ọ̀wẹ́rẹ́ fídíò tí mo fẹ́ ṣe ìwọ tí ò bá ní ẹ̀mí tí ò bá ní àyà torí fídíò yìí èèyàn lè wò kó dákú èèyàn lè wò kó fọ́ sẹ́kún káwọn èèyàn máa gbé lọ́wọ́ pé kí ló ṣe tó sóǹsùn ẹkún báyìí fídíò tó pa èmi fúnra mi ní ẹkún ni tá bá ń sọ̀rọ̀ pé owó wà ní Nàìjíríà ẹni kò sí owó Nàìjíríà mo sọ wípé bìtìbìtì owó burúkú owó wà Nàìjíríà ìgbà tí mo sọ pé wọ́n kó odidi ilé wọ́n kó owó sí àwọn kan bú mi wọ́n ní mo ń sọ àṣẹlẹ́nu wọ́n ní mo mẹ́rin mi ò mọ̀kan tí mo ń sọ ṣe pé lórí búkú làwọn tá a máa ṣe nǹkan tẹ́ ń wo yìí owó ni o máa play fídíò yẹn fún yín ẹ̀ka tó play ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní ìlú tí ebi ti ń pa àwọn èèyàn nílùú tí àwọn ti kàwé tí wọ́n ti ríṣẹ́ ṣe nílùú tí àwọn èèyàn ti ń dààmú tí wọ́n ti ń fòrò tí wọ́n ti ń fìtínà káàkiri Nigerian politicians àtúbọ̀tán yóò lè dá kẹṣẹ́ ní ògùn jù bẹ́ẹ̀ yẹn lọ tó bá yẹ pé àwọn Amẹ́ríkà London tẹ́yìn ń sá wá tó bá òjẹ́ ń kíìpù wọn sínú ilé lélẹ̀ tí owó wọn ń bàjẹ́ sínú ilé and you think ẹ̀yìn àwọn àdè sá lọ síbẹ̀ medical care ẹ ti fail kò síná electricity ẹ fail kò sí omi kò sí security ẹ sọ gbogbo àwọn ọmọ wa obìnrin di olóṣó tán àwọn kàwé kò ríṣẹ́ ṣe àwọn degree holder wọ́n ń káyá àwọn graduates wọ́n ta gálà nínú hold up ọmọ secondary school tó parí tó ṣe nẹ́kò tó ṣe wáyẹ́kì tó bá rí wọn kọ lọ àwọn lọ kiri pure water nínú traffic ẹ dẹ̀ kó àwọn tí kò lẹ́lẹ̀ ẹ kó wọn lọ sókè òkun ẹ wá wò sùsùsùsù mo sọ fún ẹ ìwọ ọmọ Yorùbá tó ṣe sọ pé Yorùbá nation ò ní bọ́ sí o rí pé nǹkan ti ń ṣe ẹ́ o rí pé nǹkan ti ń ṣe ẹ́ fídíò yìí tó bá ti wò tó bá strong enough táyà ẹgbẹ́ táyà ẹkì láti wo fídíò yìí tó bá ti wò tán mẹ́ta náà ni inú kò wò tó bá strong tó bá ti wá wò tó pé èmi ẹgbẹ́ owó tán bá mi send ẹ̀ sí gbogbo èèyàn if possible ẹ tọ́jú fídíò yìí pamọ́ fún àwọn àrọ́mọdọ́mọ fídíò yìí everybody need àti tọ́jú ẹ̀ pamọ́ fún àwọn àrọ́mọdọ́mọ wa tó ń bọ̀ kékèké láàrin tẹ́lẹ̀ aríbáàgì kan aríbáàgì méjì arówó lábẹ́ pílò eléyìí sì odidi building ní police station police barracks ní wọ́n lọ kó sí ta ló kó owó yìí lọ sí police barracks eléyìí sì kò kí ń ṣe pé owó tẹ̀ ń wo ìsìn kò ń ṣe owó tí wọ́n forí rù owó tí tírẹ́nà rù lọ ní gbogbo àpò tẹ̀ ń wò yẹn owó Nàìjíríà ló wà ń bẹ̀ owó náà ti bàjẹ́ èdè ní December 13 2022 Christmas ń bọ̀ lọ́nà ẹlòmíì ò sí owó tó máa fi jẹun ẹlòmíì ò tí bọ́bọ́ yìí máa jẹun lẹ́nìí bí lè ta sí Christmas ẹlòmíì ò tí jẹ̀ta náà ní ìlú tí kò ti sí iṣẹ́ ṣé hospital mélòó ni owó yìí lè kọ́ ilé iṣẹ́ mélòó ni owó yìí lè kọ́ I think this is the time tí everybody gbọ́dọ̀ dìde against all these politicians all these wicked politicians these people are wicked this is the time we stand up against them enough of this shit this is too much this is disheartening owó ló bàjẹ́ sínú ilé yìí owó ló bàjẹ́ sínú ilé yìí wọ́n di sínú àpò now somebody should tell me for how long ni owó yìí ti wà níbi tó wà yìí ní police barracks for how long ni owó yìí ló ti wà níbi bí for how many years for how many months because this is not days and this is not weeks how many months lówó yìí ti wà níbi tó wá bàjẹ́ báyìí how many years and people have been lamenting people are crying people are dying every day in Nigeria ẹ wá dúró owó àwọn èèyàn ló ń kú sórí Mediterranean Sea nítorí pé wọ́n wá kí ayé wọn lè dá wọ́n wá green pastures káàkiri tí America if America can keep their money kó wọ́n dẹ̀ bàjẹ́ báyìí ṣé máa lè wá sí bí ẹ̀yin politicians ẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run máa bá yín wí God this is the high time you stand up bá àwọn people ìwé ní gbígbóná ìbínú ẹ̀ this is the high time you descend your anger on all these our Nigerian politicians it is high time
If you are there, if you are listening to us, if you are listening to us, God, I can feel the pain of the poor people. You want to know that one? Is it a crime to be a Nigerian? Is it a crime that's jump on Nigeria? Ha! E wa dúró owó tó bàjẹ́ mọ́nú ilé. E wa dúró. Àwọn BSc oda, wọ́n rí káàkiri tí wọ́n rí ṣẹ́ṣe. Bẹ́ẹ̀ lẹ́yọ̀kan, bọ́ndù ẹ̀yọ̀kan, ó lè sọ ìdílé mi di olóríire. Now look at this. Please look at this. Ní gbádùn. Nigerian politicians, ní àlàáfíà, ní gbádùn. Àwa wà níbi nínú òtútù ṣe ṣẹ́gẹ̀ sí fún wa. Lè wá sí ní kọ́ bá jí wa gbé. Owó tẹ́kẹ́ fi ṣe security sílù, ó lè kópa wọn tó bá jẹ́ yìí. Tí ìlú wa bá dá, ṣé àwọn máa dó sínú òtútù níbí? Ṣé tí ìlú wa tó bá dá, àwọn wá ṣe ọmọdọ̀ ṣe ẹrú níbí bí? Gbé ìgbẹ́gbẹ́tọ̀, ìṣẹ̀dá wa báyìí. Gbogbo orí tálíkà á fi ìyà jẹ yín tọmọtọmọ. Àwọn tí wọ́n kú sí Mediterranean tí wọ́n pa àwọn ọmọ Nàìjíríà ní Libya, everywhere. Gbogbo ìṣẹ̀dá tó ń ké rọ́rọ́rọ́rọ́. Nítorí pé Nàìjíríà ò dá, ọ̀yídà ò sá kúrò lé ni. Ìdá ó wà ní Nàìjíríà ni tí ebi ń pa wọn tí wọ́n làmẹ́tì ìṣẹ̀dá gbogbo báyìí. Á pawọ́pọ̀. Wọ́n á fi ìyà burúkú jẹ yín. Ìṣẹ̀dá gbogbo báyìí. Á pawọ́pọ̀, á ní yín lára. Nigerian politicians, ní jèrè. Ẹ wo ìlú wo lèyàn ti máa ń ṣe wele? Ìlú wo ni èyàn ti máa ń ṣe wele tí ìbínú Ọlọ́run ní sọ̀kalẹ̀ sí ìlú náà? Àwọn ọmọ wa ń dààmú. Àwọn ọmọ ń fòró. Wọ́n fìtínà káàkiri. Yet ẹ kó adúrú owó ìpamọ́. Ẹ dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ọba. Ẹ dẹ̀ bẹ̀rù ọjọ́ àti sùn. Èló ni báàgì ìrẹsì? Èló ni Titus lọ́jà? Ṣé ẹ̀ṣẹ̀ nípa jẹ́ Nigerians? Is it a crime to be a Nigerian? Is it a crime láti jẹ́ ọmọ Nigeria? Mo sọ̀rọ̀ mo ní owó wà Nigeria. Mo ní máa fi ẹ̀wọ̀n kan ní 30 million. Mo ní wọ́n cheat yìí ni. Àwọn àtòṣì máàmù àṣùnú ẹlẹ́pà kánú kan. Àwọn wèrè kan. Wọ́n ní mo parọ́ jù. Wọ́n ní ẹ̀rọ ni mo pa. Ìdájọ́ òun last week. Èló nìyẹn 7 bags of owó ló bàjẹ́ mọ́nú ilé tí wọ́n kó lọ sí bank. 7 àpò ráìsì. Eléyìí odidi warehouse ni. Èyí tí wọ́n kó sí odidi ilé. Àṣírí yẹn ò tí tú. Ó lè ṣe máa tú. Lọ́sibọ́jọ́ lọ làwọn ń tẹ̀lé wọn. Wà láàrín fọ́lọ̀ yín back to back ni. Monitoring spirit la jẹ́ fún yín. Bẹ́ẹ̀ ṣe lọ là ń súnmọ́ yín. Back to back à ń gbé súnmọ́ yín ni. Bẹ́ẹ̀ ṣe lọ báyìí là ń tẹ̀lé yín. Ní àlàáfíà. Wà láàrín àlàáfíà ti jìnnà sí yín. Lè gbádùn ayé yín. Torí ìkà ẹni bí ni yín. Ọ̀dájú burúkú ni yín. Ẹni bí àṣòṣì mámọ̀ ni yín. Bẹ́ẹ̀ ṣe lọ là ń súnmọ́ yín. À ń gbé tẹ̀lé yín ni. À ń súnmọ́ yín bọ́ńbà tó bọ́ńbà ni. Ẹ wá dúró owó tẹ kó sínú ilé. Owó yìí ṣé ẹ fẹ́ jẹ ni? Nigerian politicians ṣé ẹ fẹ́ jẹ àdúró owó yìí ni? Ní ìlú tí àwọn ọmọ ti kàwé tí wọn ò rí ṣẹ̀ṣẹ̀. Degree holder oru káyá. Àwọn tó gba BSc wọ́n ta gálà nínú tráfíkì. Secondary school student ó ṣe NECO, ó ṣe WAEC, ó pass, ó ṣe gbogbo ẹ̀. Ibo ni wọ́n wà? Pure water, ice water, bottle water ni wọ́n sáré káàkiri. Mọ́tò àpá ọmọ mi sí títì. Gbogbo ọmọ ọlọ́pọlọ. Gbogbo ọmọ ọmọ tó lọ àkàndá tó mọ ìwé tó lè tún orílẹ̀-èdè ṣe. Ẹ fi ìyà ẹ ti sọ wọ́n dẹni yẹ̀yẹ́. Gbogbo ọmọ tó ń tẹ́kọ̀ọ́ fi Nàìjíríà ṣe ayẹyẹ káàkiri gbogbo àgbáyé. Ẹ padà sọ ọmọ ẹdẹ ní yẹ̀yẹ́. Gbogbo àwọn wá di gẹ́rí gọ́rùn wọ́n di rituals káàkiri. Àwọn ọmọ Nàìjíríà tí wọ́n kàwé tí wọn ò ríṣẹ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe olóṣó ní ìlú káàkiri. Àwọn ọkùnrin lọ ń jẹ̀gbẹ́, àwọn obìnrin lọ ń jẹ̀gbẹ́. Ẹ̀dẹ̀ wà ń bẹ̀, ẹ̀dẹ̀ kọ́dúró owó ìpamọ́. Ọlọ́run á béèrè lọ́wọ́ yín. Àṣegbé kan ò sí, àṣepamọ́ ló wà. Wọ́n tẹ́ ń ṣe Nigerian politicians ẹ̀ ń ṣe pamọ́ ni ẹ̀ lè ṣe gbé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ̀ lè ṣe gbé ẹ̀ ń ṣe pamọ́ ni. Tó bá pẹ́ Amẹ́ríkà tó lórí burúkú olòṣì yín ń sá lọ pẹ̀lú àwọn ọmọ yín. London tẹ́ ń sá lọ. UK táwọn ti lọ graduate ní university. France tẹ́ ń sá lọ. Tó bá yẹ pé bẹ́ẹ̀
làwọn kó owó tí wọ́n pamọ́. If American dollar can be used as useless as this, you think ẹ máa lọ sí America lọ kàwé fáwọn ọmọ yín? Tí London bá mú euro àbí pounds wọn tí wọ́n ṣe ní ṣe kú ṣe báyìí, you think you can go there for medical checkup or medical treatment? Tí ìta ló bá ṣe ọ̀rọ̀ tí wọ́n báyìí, tí wọ́n bá owó wọn láyé jẹ́ báyìí, you think you can go there to do anything? Ṣé ti wá pé this is the high time everybody should stand up. We should rise up against all these wicked politicians. There's nothing again than ká dìde, kí gbogbo èèyàn dìde, rise up against these people. Kí ìṣẹ̀dá wa kó mú wa rise up. Ọmọ Yorùbá, ìwọ yìí sọ pé kò sí dẹ́kà mi o, lè gba Yorùbá nation o, Yorùbá nation has scam. If Yorùbá nation has scam, yìí tó wà nílẹ̀ yìí kọ́. Ṣé lẹ́yìn tó ju scam lọ? Wọ́n mú àwọn ọmọ, wọ́n sọ àmọ̀dé lórí burúkú, àwọn ṣe bí wèrè káàkiri. Wọ́n ṣe ń gbé Colorado, náà mú oríṣiríṣi. Wọ́n ṣe mú gbó, náà mú heroin. Ẹ fi dementia, ẹ fi depression, ẹ fi bà yé àwọn ọmọ jẹ́. Ṣé ẹ rí pé ó yẹ ká gba Yorùbá nation pé ẹranko làwọn tá ń bá ṣe yìí, ẹranko ni wọ́n, ẹranko men, màlúù go even in animal soup. Àwọn ẹranko sì tún fẹ́ràn ara wọn. Ọ̀bọ máa jẹ ọ̀gẹ̀dẹ̀, á fún ará ilé ẹ̀ jẹ. Láyọ̀nà lọ pa ẹran, á fún àwọn community ẹ̀ jẹ. Kí ló dé àní ẹ má jí owó? Ọ̀rọ̀ yín ti kọjá pé tí wọ́n kẹ́ má jí owó. Ẹ rẹwà jẹ títí àpawò títí. Ẹ̀sùn rẹwà ta. Àáké ẹ fi wá sílẹ̀ tí wọ́n rẹwà dànù. Kí ló dé tẹ ká dúró owó ìpamọ́? Barracks ọlọ́pàá ló ti rélé. Barracks ọlọ́pàá ló ti rí adúró owó yìí. Àwọn kọ́pà wa tí wọ́n aláwí, ìlú aláwí wọn. Lẹ́yìn aláwí wọn tó jáde school, ibo náà ti ń ṣiṣẹ́. Company mélòó ni owó ilé dá sílẹ̀ Nàìjíríà? Ilé iṣẹ́ mélòó ni owó ilé dá sílẹ̀ Nàìjíríà? Àwa wà níbí nínú òtútù ń dó wa. Òtútù ń dó wa káàkiri. Nílùú tí a ní owó lọ́wọ́. Tá bá ń sọ̀rọ̀. Ẹni Nàìjíríà tó tó ọ̀rọ̀ níbi kankan. Electricity ẹ lè provide ẹ. Omi ẹ lè provide ẹ. Kí ni àṣeyọrí tẹ́ ṣe? Kí ni àṣeyege tẹ́ ṣe? Kí ni àṣeyẹ tẹ́ ṣe? Ẹ̀yin akótilétà. Ẹ̀yin set of arúgún ọmọ. Orí gbogbo wa báyìí. Àti àwọn tó wà nílùú àtàtà nílùú òyìnbó. Tó tún wẹ́dà òkè ṣe wẹ́dà lu wa. Tó tútù sọ́nà ní wa. Tó sọ́nà bá bìṣì wa tó tútù rún wa ní òkun. Ìṣẹ̀dá wa báyìí. Àpawọ́pọ̀ á fi àjẹ yín. Ìṣẹ̀dá àwọn tí wọ́n kú sí Mediterranean Sea. Tó pé wọ́n wá àtijọ́ àti wọ́n sá kúrò nílé, á dáwọ́pọ̀ á fi àjẹ yín. Ìṣẹ̀dá àwọn tó wà nílé tí wọ́n ò rí ọwọ́ tì bẹnu, tí wọ́n ò rí oúnjẹ jẹ, àìmọye family, ọkọ àti ìyàwó wá ń gbé àwọn ṣògùn owó, ìyá ń lo ọmọ, ọmọ ń lo ìyá, ọkọ ń lo ìyàwó, ìyàwó ń lo ọkọ, torí pé ìlú ti lé. Minimum wage is 30,000 naira. Ẹ̀yin ìkà. Bag of rice is 45,000 or 50,000 naira. This is December 13, 2022. Ẹlòmíì ò tí mo bó ṣe máa ṣe Christmas. Ṣé ẹni tó jẹ́ tí ìjẹun lé ní 13. Ló fẹ́ sọ̀rọ̀ Christmas. Ẹ̀dẹ̀ kọ́ adúgbò owó ìpamọ́. Ẹ̀dẹ̀ kó bìtìbìtì owó ìpamọ́. Àwọn ọmọ yín wọ́n há ìyà yẹn kalẹ̀ fún àwọn ọmọ yín. Mẹ́ta ni fídíò yìí. Ẹni tí ó bá ti lọ́kàn àti wò torí máa play ẹ̀ fún yín. Kó má wulẹ̀ wò. Ẹ tó bá wá lọ́kàn because ẹlòmíì tó bá wo fídíò yìí ó lè máa sunkún. Ẹlòmíì máa wò ó lè fẹ́ǹtì. Ẹ tó bá wá lọ́kàn tó lè wò ẹ wá ṣí ẹ̀ káàkiri. Ẹ fi hàn káàkiri. Ẹ share sí gbogbo platform yìí káàkiri. Ẹni Yorubawuyi tún ti gbé nǹkan dé. Ẹ gẹ́lẹ́ Mùtúmù tún ti gbé nǹkan dé. Yorubawuyi lórúkọ tèmi. I am for my people. I am for Yoruba people. This is the more reason I gbọ́dọ̀ gba Yoruba nation. A gbọ́dọ̀ gba Yoruba nation. Kí kàndáyà lọ́tọ̀. Kí ìrẹsì wà lọ́tọ̀. Ká yọ èpò kúrò náà ní ká mọ̀. Owó yìí àwọn ọmọ tó wà ní sin ayé kọ̀ǹpútà la wà yìí. Kọ̀ǹpútà èjìlélẹ̀ yìí o. Ẹ jẹ́ káwọn ọmọdé kan fowó ṣe nǹkan. Àwọn ọmọ tó wà ní sin wọn lè ká dúró owó ìpamọ́ kọ́lọ́kọ́. Alákòótilétà ni àrùngún nìyí. Àrùngún nìyí. Wọn ò fowó tọ́ mọ́ọ̀sì yín. Olòṣì bàbá afọbajẹ ló fi gbogbo yín jẹ. Mọ́ọ̀sì yín wọn ò fowó tọ́ yín ẹ̀hàn dìbò yan yín.
wọ́n fi yín síbẹ̀ ni lẹ́ẹ̀ṣẹ́ wọ́n bẹ́ẹ̀ máa ṣe ayé yín lẹ́ṣẹ́ fi ayé ni àwọn èèyàn lára ẹni Ọlọ́run ló wà nínú yín ta lè ní Ọlọ́run o èèyàn Ọlọ́run ló wà nínú yín ẹ pé lórí burúkú ni ẹ wo owó odidi ilé lẹ fi kówó sí eléyìí kì í ṣe palliative o kò kì í ṣe búrẹ́dì o ẹ wo àwọn tí wọ́n ń wo owó yẹn lẹ̀lẹ̀ wọn ò lè bú yín ni o wọn ò lè sọ kẹ́ má lọ gbé wọn tó ìjọba gbé ní pani yín ṣùgbọ́n ìṣẹ̀dá wọn ń ṣẹ́ ìpele yín àtàwọn tó tún máa wo fídíò àtàwọn tó ń wo nísìn ìṣẹ̀dá oníkálukú ó ń ṣẹ́ ìpele yín ẹ lè rúlà àṣẹ ní tèdùmarè orí ẹlẹ́kálukú ẹlẹ́dàá wa ó máa fìyà jẹ yín èló ní báàgì rẹ̀ sí àwọn ọmọ wa owó school san ẹ̀kọ́ free education ẹ lọ kọ́ ẹ̀kọ́ mi lọ sílùú òyìnbó wọ́n lọ ka school mbẹ̀ ráyè wa this is the time everybody will rise up against you this is the time ẹ ti gbọ́ Kúsàmẹ́dò tẹ bá rántí Kúsàmẹ́dò Nigeria president ṣe yẹn bójúmu àìnítẹ́lọ́rùn ló ń da Sámẹ́là mú o ilé ayé lẹ́rí yẹn gbogbo wa la rí fídíò yìí ẹ̀rù bà mí ara mi kámi kùyàn bí ẹnì kẹran kámi kùyàn bí ẹnì kún ẹran òdìdí olórí ìlú o àtúbọ̀tán lẹ́rí yẹn o ẹ jẹ́ ká jọ gbà yìí fi kọ́gbọ́n kò ní bàbá àkóso láyéláyé 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 ẹni tí Ṣàngó àlà tó bá yarí ẹni politician Nàìjíríà tó bá yarí tójú ẹ̀ wọlé kódà bóró ọ̀yà kò lè bá wọn bú kódà bóró ọ̀yà kò lè bá wọn bú kódà bóró ọ̀yà kò lè bá wọn bú Samedo bó ṣe ní èèyàn tó ṣe mọ̀yàn tó nígbà tó ṣẹlẹ̀ kò rẹ́ni ọkàn defend ẹ múra sí fúnra yín lẹ́yìn fọwọ́ ipò wàhálà an hungry man is an angry man ṣẹ́ni tẹ́ ń ṣe ẹ ní gbádùn ẹ ní ṣe kí ni mo sọ ẹ ní àlàáfíà. The FCC discover money.